Good evening, beautiful people. Good evening, beautiful people. Kádíjà ṣe wọ̀ mú wò lọ́kàn yìí. Ìwọ ọmọ tí dáàdì rán lọ sí school. Kádíjà ṣe wọ̀ mú wò lọ́kàn yìí. Ìwọ ọmọ tí dáàdì rán lọ sí school. Kò ṣèwé, kò ṣègbò, kò ṣèwé. Ojú òbò àwọn blackmailers bọ́ síbí. Mo rí ẹ, orí bó ti go gaga. Yẹn wá fún bàbá ẹ̀ jẹ. A máa play àwọn show ẹ̀ kankan. Ẹ̀yin guys, ó wà ńbẹ̀. Mo lọ sókè ni. So mo kò tó máa ṣe fún mi. Bá mi sún kíní kúrò kí n bọ́ síbí. Ẹ̀yin tèmi. Wọ́n ti wá fún wa o. Kádíjà ojú òbò àwọn blackmailers. Yeah. I know she's ẹ máa wo ti ẹ máa bọ̀ yeah. Ẹ máa bọ̀. Ẹ jẹ́ ká ṣe fàájì wa bí. Mo ń bọ̀. Kí ni ẹ? Ọ̀hún ló wà níbẹ̀. Laying curses on who? Who is laying curses? You mean beggars? Ṣé àwọn oníbàárà yẹn ló ń lay curses? Ẹ ti ẹ̀ mọ̀ nǹkan. Ṣé àwọn atọrọbárà yẹn, àwọn ẹgbẹ́ àfòkú ọmọ ọlọ́mọ gba donation, àwọn yẹn ló fẹ́ lay curses. Èmi náà gbọ́dọ̀ bẹ̀rù pé mi ò gbọ́dọ̀ ṣépè fáwọn. Àwọn wọ́n gbọ́dọ̀ bẹ̀rù èmi pé mi ò gbọ́dọ̀ ṣépè fáwọn. Èmi iná ọmọ rárá náà gbọ́dọ̀ bẹ̀rù pé mi ò gbọ́dọ̀ ṣépè fáwọn. Àdúrà títí wọn ò gbà pé wọn ò lè jà. Àdúrà àwọn ṣe kí ni kò gbà àwọn bẹ́gà àwọn tó ń tọrọ bára. So tán bá bí yín sẹ́ nírú àwọn yẹn ṣe pé àwọn tó ń jẹnu ran níyà. Kádíjà bọ́ síbí ká play show ẹ mélòó kan ká tó wọnú ayé ẹ lọ. Àwọn eléyìí àwọn ló ń ṣe àwọn wo ta ló ń ṣe pé ṣé wọ́n ṣàdúrà fún wa tẹ́lẹ̀ náà ni ṣé wọ́n ṣàdúrà fún wa ẹ̀yin ẹ máa rí wóríwórí èpè táwa máa gbé fún sìn gbogbo information tí mo nídìí ń pa ẹ̀ ló ti wà ńlẹ̀ kí ló too much ṣé àwọn tó ń ṣe pé èpè wo ló wà lẹ́nu àwọn tí ò ní lárí ṣé Ìyábọ̀ Òjó tí ò ní lárí àtàwọn ẹgbẹ́ abatèèyàn jẹ́ gba donation ṣáyé Ìyábọ̀ Òjó gan dà Ìyábọ̀ Òjó tó ti ṣorí burúkú tọmọtọmọ ẹ̀ ojú abẹ títí ẹ ti tán ọmọ méje bàbá méje she brought her mother ayé ìyá ẹ ò ní dáa ìyá ẹ máa fojú sunkún ẹ ojú abẹ ìyá àmọ̀sáré gbogbo ọmọ tó tara ẹ jáde Kádíjà Òsénì ọmọ bíbí inú Hamzat Òsénì òun ló dáṣẹ ò àbọ̀ gbé ẹ fún ni o ìyá ẹ Kádíjà Òsénì ìyá àmọ̀sáré àwọn ọmọ ẹ àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá sórí cyberspace yìí àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Fọláṣadé Sàríyù ọmọ Kíkẹ́ lọmọ ọmọ Lálùdé tó máa mọ sáré gbogbo ọmọ ẹ̀ àdàbí tó ẹ́ pé òtítọ́ ló gbé wá sórí cyberspace yìí oyè èmi ò ń bá yín sórí gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe gbogbo àwọn tactics blackmailers yín àǹtí Olúṣọlá Yusuf mo gbọ́ díẹ̀ nínú show yín ẹ ló sọ pé kémi fọkọ tèmi sílẹ̀ pé tèmi bá fọkọ tèmi sílẹ̀ làwọn máa tó fi èmi sílẹ̀ Kádíjà ojú abẹ ó rẹ̀ pọ́n ti block ẹ jẹ́ kí n tún unblock ẹ kó o lè tẹ̀lé wa jẹ́ n tún unblock ẹ for this show kó má yẹ pé ò ní rí nǹkan stream jẹ́ unblock ẹ wọ́n ti block ẹ bọ̀ má unblock ẹ nísìn olórí burúkú ọmọ òfò sórí show tí mo fẹ́ ṣe fún ẹ lénìí tí mi bá unblock ẹ kò dáa ó mọ̀ dáa pa fìyà jẹ ni má jẹ́ n fìyà jẹ́ kí n unblock ibo láti wá fẹ́ lọ unblock wèrè báyìí oh god kí ló ń ṣe fóònù yìí gan báyìí
blocked jẹ́ kí n unblock ẹ kó lè rí bí stream mi Kadijat Títílayọ̀ Òsénì Títílayọ̀ yá ẹnu kú òjijì fún ẹ o Kadija bọ́ síbí mo ti unblock ẹ kó lè gbádùn mi ye ìwọ tó sọ pé Lizzy stop this, face your business, ogun ló máa pa ẹ́ tọmọtọmọ. Ẹ bá mi táàgì ẹ̀ Kadija Títílayọ̀ Òsénì ọmọ Hamzat Òsénì ọmọ bàbá àfà olórí burúkú bàbá ẹ̀ ṣé bọ́n yẹgi fún ni kó tó kú ṣé bá àfà ni bàbá ẹ̀ ẹ bá àwọn ìyàwó oníyàwó ọlọ́mọ mẹ́sàn-án ni bàbá ẹ̀ gbà olórí burúkú bàbá ẹ̀ lẹ́nu ti polo tẹ́nu bàbá ẹ̀ dàbí napi onítọ̀ àwáyé má ṣeré bàbá ẹ̀ tó ti fojú sunkún gbogbo ọmọ tó jáde lára ẹ̀. Kadija Títílayọ̀ Òsénì fún mi lẹ́yọ kan nínú ọmọ ìyá ẹ̀ tó níláárí wọn ò lè níláárí bàbá ẹ̀ ti fi kádàrá yín gánṣẹ́ mo ń bọ̀ mí báyìí mi ti dé ìwọ kẹ̀. Kadija simple question èmi ò bá yín ṣe fracas ó yẹ kó ti sọ I don't do fracas òtítọ́ lèmi gbé dání òtítọ́ lèmi máa ń sọ and I go straight to the point mi ò kì í beat behind the bush. Kadija Òsénì Kadija Títílayọ̀ Òsénì jáde síta sọ wípé Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríyù òtítọ́ náà gbé wá kó tí mo fẹ́ kó sọ nìyẹn gbogbo ẹ tó bá kọpẹ sílẹ̀ lótò ní ìwọ ọlọ́mọ méje bàbá méje ìwọ tó ti lo kádàrá ẹ̀ ìwọ tó dùn tó ta ìwọ tó kórí burúkú tí bàbá ẹ̀ ṣe títí gbogbo ọmọ tó jáde lára bàbá ẹ̀ kò sí kankan tó ní lárí báyìí kó lórí burúkú ìyá olóṣì ìyá akúmọ̀mọ́júdì ìyá òfò tó bí ẹ Kadija ìyá olórí burúkú ìyá èpè ìyá ẹ̀sìn lọ́bẹ̀ lọ́wọ́ ìyá ẹ̀sìn tí ìyá ẹ̀ ń ṣe tí kankan náà mọ̀ ìyá òfin lálùyọ̀ lélẹ̀. You don't understand? Ìwọ fẹ́ ṣe pé wàá rí èpè Kadija kí lórúkọ tó pè ń jẹ́ iṣẹ́ àfọ àti bàbá ẹ̀ ṣe ó tan bàbá ẹ̀ jẹ bàbá ẹ̀ ò fẹ́ ìyàwó kankan níṣu lọ́kàrí olórí burúkú bàbá ẹ̀ ṣé báwọn ìyàwó oníyàwó tó wá gba hàn tú lọ́dọ̀ bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ń kì kabọ̀ nídìí olórí burúkú ẹ̀ Kadija ta ló kọ́kọ́ jábàálẹ̀ ẹ̀ kí bàbá ẹ̀ tó ṣánkú ṣé bí bàbá ẹ̀ ló gbàbálẹ̀ nídìí ẹ̀ àbálẹ̀ tí bàbá ẹ̀ gbà nídìí ẹ̀ ló fọ handkerchief funfun ló fi nù wọ́n lọ lò ẹ́ olórí burúkú ó dàbí ike ràkúnmí ọ̀tọ̀ ni ràkúnmí onígbáná ọ̀tọ̀ ni ike ràkúnmí. Kadija èmi ò ń bá yín ṣe gbogbo játijàti tẹ simple ni simple question jáde búra pé Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríyù wọn ò fi Lizzy gba donation òtítọ́ dẹ̀ ní Ìyábọ̀ Òjó wá fi Lizzy Anjorin gba donation òótọ́ ni Fọláṣadé Sàríyù ọmọ kíkẹ́ lọ́mọ òótọ́ ló gbé wá sí line n tẹ́mi fẹ́ nìyẹn. You see, I don't need anything on this cyberspace. All the Yorubas community, you must make this Yoruba social media to be a better place for people to communicate for business. You don't understand? Kadija, ta ló lè mọ̀ pé lórí burúkú bàbá ẹ̀ ta ló lè mọ̀ ṣé bí ìyàwó mẹ́ta ni bàbá ẹ̀ gbé sílé àwọn tó kù ńkọ́ ó mọ iye obìnrin tó kú mọ́ bàbá ẹ̀ lórí. Kadija ojú abẹ ẹ wá wo gbèsè ẹ wá wo ẹnu bàbá ẹ̀ ẹ wá wo lórí burúkú ẹ wá wo ẹnu bàbá ẹ̀ wo you go explain wàá sun ṣé kí ẹ kún. Èmi sọ fún ẹ pé Ìyábọ̀ máa mọ̀ọ́mọ̀ máa bà tiyín jẹ́ ni bó ṣe rí mi yìí kéèsì mi ìbámọ̀ pẹ̀ mi ń dá sí torí mi lè jẹ́ kó wá forí mi képe ọ̀rọ̀ tí mi bá mọ̀ níjọ́ tó ṣàṣà Bísí pa mi ò dá sí torí mọ̀ pé Bísí ló lọ bú ọmọ òòṣà mo ń wò ni ìwọ̀n bá nǹkan tí mo lè ṣe fún mo ṣe fún bọ̀ pé kẹ́mi wá jáde because nǹkan tí mo wò ni pé tí òòṣà bá jáde tó ṣàbá lọ ń bú àdàbí pé Bísí àdàbí tápọ̀ òun kọ́kọ́ wá fọ́mọ ẹ̀. You don't understand? Ìwọ tó pẹ́rùn ògùn ní ẹ tọmọtọmọ ẹ wàá rí èpè àdàbí lèmi máa fi wọ̀n ẹ́ ní ègún gbogbo èpè tẹ́ ń ṣe ẹ̀yin táyé yín ò da ẹ̀yin ẹgbẹ́ oníbàárà ẹ̀yin èpè wà lẹ́nu yín. Muhammed ọmọ ẹ wàá mọ sàárì ẹ̀ Kadijat Títílayọ̀ Òsénì Muhammed ọmọ tó bí wàá mọ sàárì ẹ̀
gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ló máa mọ sàárì ẹ̀ bí Ìyábọ̀ Òjó ṣe máa mọ sàárì gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ní àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ní Ìyábọ̀ Òjó wá fi mí gba donation àdàbí tó ẹ́ pé òtítọ́ ní Fọlá gbé wá fi mí gba donation ló kù. You don't understand? Èmi wá jẹ́ ṣẹ́gẹ̀ ìyà Kádíjà olórí burúkú ọmọ bàbá ẹ̀ ló kọ́kọ́ gbà bálé ẹ̀ olórí burúkú ọmọ bàbá elétè tìpolò. Ẹ jẹ́ ká wò gbésí ayé bàbá ẹ̀ díẹ̀. Àbúrò ti di born again o. Ìwọ Kádíjà ìwọ ní kémi fọkọ mi lẹ̀. Ìwọ Kádíjà ó ní kémi fọkọ tèmi lẹ̀. Ẹ bá jẹ́ kí admin ò ṣe jàre. Admin dúró pa sí kémi fọkọ tèmi lẹ̀. Tèmi bá fọkọ tèmi lẹ̀. Lèmi máa tó nísinmi. Kádíjà ṣé ìwọ ló fẹ́ fún mi nísinmi? Àbó lórí burúkú Ìyábọ̀ Òjó tó ti ṣòfò ọmọ ẹ̀. Táyé àwọn ọmọ ẹ̀ ti bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀. Èyí tó ń gba donation kiri yẹn. Ẹ̀yin lẹ fẹ́ fún mi nísinmi. Wo igbe tọ̀tọ̀ lára ké wọlé igbe tọ̀tọ̀ lẹ máa ké wọlé tọmọtọmọ yín. Ó mọ nǹkankan. Simple question la béèrè Kádíjà. Ìyábọ̀ Òjó ń ba ayé èèyàn jẹ́ fi gba donation. Yes or no? Is a straight something. Is Ìyábọ̀ Òjó destroying innocent people in order to get donations? Yes or no? Is a straight question. Gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ìyẹn kọ́. Ṣé Ìyábọ̀ Òjó ń sọ òtítọ́ lórí ọ̀rọ̀ Naira Marley àti lórí family Lizzy Anjorin? Is Ìyábọ̀ Òjó telling the whole world the truth, or Ìyábọ̀ Òjó purposely subjecting innocent people to bully for donations? Number one, yẹn dúró bẹ́ẹ̀. Why is Ìyábọ̀ Òjó using a failed bastard like her, a failed idiotic lazy bastard like her, to bring down successful hardworking people? Those are the three things. Those are the things. Why is Ìyábọ̀ Òjó bringing down successful people through the lazy bastard for donations? Kò tí mo béèrè nìyẹn. Ó di ẹ. Gbogbo èyí tó ṣe yẹn. Òtítọ́ lèmi máa fi finish ẹ. Ojú abẹ́ àwọn bẹ́gà. Bàbá ẹ̀ olórí burúkú bàbá ẹ̀. Bàbá òfò. Ẹ wá wo bàbá olórí burúkú ẹ wojú bàbá. Wá wo ẹnu bàbá ẹ̀ bó ṣe lálẹ́ bí ẹsẹ̀ ẹran. Wàá sun ẹkún ní ibi. Kádí ọmọ kẹ́ mo sọ fún ẹ láàárọ̀ yìí. Wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. Yeyeyeye. Ṣé ìgbà tí Ìyábọ̀ Òjó ń gba gift lọ́wọ́ Naira Marley ṣó pin ẹ̀ ń bẹ̀? Mo bẹ̀ ìgbà tí Gistlover ń gba ransom lọ́wọ́ mi ṣó pin ẹ̀ ń bẹ̀? Ńgbà tí Ìyábọ̀ Òjó tí mò ń náwó fún, tí mò ń jábẹ́lì, tí mò ń nà fún ó pin ẹ̀ ń bẹ̀? Ìdí tí bàbá ò ṣe ní láárí tọmọtọmọ ẹ̀ nìyẹn. Ìyábọ̀ Òjó is not a drama queen. Olórí burúkú ọmọ tó ń ba ayé èèyàn jẹ́ gba donation ni. We are not talking about drama queen. You don't understand? When we talk about drama queens, we talk about people that spend their hard hand to make the dramas, not people that pull down successful ones. You don't understand? To get donation for the failed ones. Richman Golden. Mo gbé bàbá ẹ̀ dé o. Olórí burúkú bàbá bí bàbá ẹ̀ ṣe máa ń ranjú nìyẹn. Bàbá ẹ̀ ló fi rádaràda jọ. Àwọn èèyàn ní ń ṣe ìwọ lè pè mí lẹ́nu ìwọ Kádíjà. Ìwọ tádúró ìgbà ló fẹ́ ṣe pé mo máa wọ̀n ẹ́ ní èpè ńsìn. Bọ̀ jẹ́ ká kọ́kọ́ gbádùn ayé bàbá ẹ̀ náà. Ayé bàbá ẹ̀ ṣe kókó nínú show tó wà ńlẹ̀. Àwọn olórí burúkú ìyá, àwọn ìyá òfò, àwọn ìyá ẹ̀sìn, ìyá èpè, ìyá àjàrà bùkà. Àwọn ìyá ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó ti pawọ́pọ̀ lé ẹ lórí lókàdá rẹ̀. Tó wà lóko, tó roko dúró sí o wà lájò o tún gbé sájò. O rí bí kéré oko délé. Àwọn ìyá ẹ̀ thank God po. O ṣá mọ̀ pé mi ò lẹ́bi. O mọ̀ pé mi ò lára. O mọ̀ pé mi wọ̀ bọ́lá tọ̀. Olórí burúkú Ìyábọ̀ Òjó. A wà nbí kan a máa zìbò gogoro mi. Yeah. That you can't bring you down. Mo ń gbọ́ níbì kan Zee Mama ti ẹ̀kọ́ ni. Zee Mama nbí kí ló sọ náà ní kí ló sọ náà
kémi fọkọ mi sílẹ̀ yẹn wọn tèmi ò bá fọkọ mi ojú abẹ wọ́n ní kí n fọkọ mi sílẹ̀ so by the time tí bá máa finish pẹ̀lú ẹ̀ àwọn family member ẹ̀ orí kéèsì mi náà máa dìsónù ẹ̀ fún wa àti Ìyábọ̀ Òjó ó lè sórí Ìyábọ̀ Òjó wá tún ẹ̀ jáde toró ìyà yẹn ti pọ̀ jù lórí ẹ̀ ohun ẹ̀ tó máa distract mi ni kò yẹ ẹ̀kọ́ tí mi sọ Ìyábọ̀ donation ó yẹ Ìyábọ̀ yìí ti pọ̀ fún wèrè yẹn náà máa bọ̀ ká tó lọ sí kéèsì Ìyábọ̀ Òjó o lè fi ẹjọ́ yẹn o lè fi distract mi àdàbí ni máa gbé wá tábàdẹ̀ ti gbádàbí yẹn wá táwọn elépè tá sàlábà ẹ̀ sórí ìgbà tá a ṣe fún àfòkúgba ìbátá eré ló pè ẹ jẹ́ ká wo ojú bàbá wa Zimama ti pè mí mò ń bọ̀ ẹjọ́ ẹ má bínú Zimama mò ń bọ̀ Zimama pè mí mò ń bọ̀ nà ẹjọ́ ẹ jẹ́ kọ́kọ́ gbóhùn Zimama kí tó máa lọ Zimama ń bọ̀ ẹ má bínú ẹjọ́ ẹ jẹ́ kọ́kọ́ gbóhùn Zimama nà ká tó gbádùn wọn. ẹ ló zì mo ń gbọ́. ẹ má wọrí àti Kádíjà àtàwọn àfáà tó gbé wá àti ìyá ẹ̀ tó máa mọ sàárè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde àdàbí làwa gbé wá àwọn àfáà olórí burúkú ẹ hàn pé àfáà ni bàbá Kádíjà ẹjá kọ́kọ́ wojú bàbá ẹ̀ ó dábẹ́ ṣe fún mi lọ́wọ́ èmi ti gbẹ́nu kàṣẹ wá gégùn fún Kádíjà ni kó jáde kó wá sọ fún gbogbo àgbáyé pé ohun tí Ìyábọ̀ Òjó ń ṣe pé òótọ́ ni Ìyábọ̀ Òjó gbé jáde ń ta fẹ́ gbọ́ nìyẹn àwọn àfáà tó lọ kó wá àwọn àfáà tí Kádíjà lọ mo ti fi ń sí speaker àwọn àfáà tí ìyá Kádíjà lọ kó wá àti Kádíjà fún rẹ̀ àti ìyá Kádíjà èwo ni wọn ló ní lárínú ayé ogun lákàyé ló máa fẹ́ jẹ́ Kádíjà Òsénì wẹ̀ ìyá Kádíjà Òsénì gbogbo ọmọ tó jáde lára ẹ̀ níṣe náà máa gbé àwọn ọmọ ẹ̀dìgbàdìgbà wọ́n máa gbókó àwọn ọmọ ẹ̀dìgbàdìgbà padà lọ bá nílé ìyẹn ìyá tó bí Kádíjà kí Kádíjà dẹ̀ tó kánjú kúrò láyé àmọ́ sáré gbogbo ọmọ tó jáde lára ẹ̀ ìyẹn Kádíjà Òsénì àti Kádíjà Òsénì àti Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríù ọmọ Kíkẹ́ lọ́mọ gbogbo wọn ló máa fọjọ́ ọlọ́jọ́ kánjú kú tọmọtọmọ wọn àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá síbí àti Fọláṣadé Sàríù ìyá Kádíjà Òsénì gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ló máa mọ sàárè gbogbo ọmọ ẹ̀ pátápátá nígbà tí kú gbóná ń bọ̀ lájúlé ọ̀run wọn níbo ló ń lọ ó lóun lọ kánjú pa Kádíjà Òsénì tọmọtọmọ ẹ̀ ó lóun lọ sílé ìyá tó bí Kádíjà Òsénì wọn ní kí ló ń lọ ṣe ó lóun lọ fi gbogbo ọmọ tó jáde lára ìyá tó bí Kádíjà Òsénì ó lóun lọ fi dá lóró ní rèwerèwe ìyá tó bí Kádíjà Òsénì tó ń pè lójú abẹ lórí TikTok bó bá bí gbọmọ mọ sáré gbogbo àwọn ọmọ ẹ̀. àṣẹ o abẹ́rẹ́ náà ló máa pa wọ́n abẹ́rẹ́ ló máa pa wọ́n. ṣé o mọ̀ pé jálajàla ní tewé ọ̀gẹ̀dẹ̀? bẹ́ẹ̀ni. ìró òbò a máa ráre kú láàrin ìtàn ni Kádíjà Òsénì á ráre kú láìpẹ́ ọjọ́ ẹ̀ tọmọtọmọ ẹ̀ àtòun àti Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríù àdàbí tó ẹ́ pò títọ́ náà gbé wá àmọ́ tó ẹ́ pé irọ́ náà gbé wá àti Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríù àtọjú abẹ Kádíjà Òsénì wọn ara rẹ̀ kú láìpẹ́ ọjọ́ wọn tọmọtọmọ wọn. ó dìmùlẹ̀. tẹ́lú ìlú bá pe òjò àṣẹ tẹ́lú ìlú bá pe òjò Kádíjà á forí ara ẹ̀ gbé tí yímíyímí bá yímí sílẹ̀ á fàyè ẹ̀ gbé Kádíjà ó ti forí gbé kú òjijì tọmọtọmọ ẹ̀. gbogbo bí tó bá lọ Kádíjà Òsénì àti wá àtàwọn ọmọ ẹ̀ ò ní ràánú gbà wàá fọjọ́ lọ́jọ́ kánjú kú tọmọtọmọ ẹ̀. Kádíjà Òsénì ìyá tó bí ẹ bó bá bí gbọ́ ọmọ amọ̀sáré gbogbo ọmọ ẹ̀. Ìyábọ̀ Òjó àdàbí tápò títọ́ ló gbé wá sórí cyberspace àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá bí láti fi mí gba donation wọn àti Fọláṣadé Sàríù ọmọ Kíkẹ́ lọ́mọ Ìyábọ̀ Òjó amọ̀sáré gbogbo ọmọ ẹ̀ àtòun àti Fọláṣadé Sàríù àtọmọ Kíkẹ́ lọ́mọ
gbogbo wọn afọjọ́ ọlọ́jọ́ kánjú kú ní rèwerèwe wọn á gbà kú èmi Elizabeth kú wọn á gbà kú àwọn ọmọ mi kú àfi ẹ̀mí Kádíjàtù Òsénì àtẹ̀mí gbogbo ọmọ ẹ̀ àti gbogbo ọmọ tó jáde lára ìyá Kádíjàtù Òsénì àfẹ̀mí àwọn ọmọ ẹ̀ ìyẹn ìyá tó bí Kádíjàtù Òsénì àti Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríyù àfi ẹ̀mí wọn tọmọtọmọ wọn àfi díkòtò ikú òjijì fún Lizzy Anjorin àtàwọn ọmọ ẹ̀. Àdàbí tó bá yẹ kó ti tọ́ ní Ìyábọ̀ Òjó ló gbé wá sí social media yìí. Àṣẹ 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 wá àṣẹ wá àṣẹ wá àṣẹ wá àṣẹ wá iṣẹ́ 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 àṣẹ 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 ẹ bá wa lọ prepare àwọn babaláwo yẹn ká sáré ṣe dá padà kán bá wa pajá sógun kán bá wa fógun lẹ́jẹ̀ ẹ sáré bá wa arrange ẹ ṣe má wọrí àwa náà máa ṣe dá padà wà ń bí lákọ bí ìbọn fún ẹ àwa ń bí lákọ bí ìbọn fún ẹ only one show from Lizzy she go call Afa yeah Kádíjàtù ojú abẹ Kádíjàtù Òsénì ọmọ Hamzat Òsénì ẹ jẹ́ ká kọ́kọ́ wojú bàbá ẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ wojú bàbá ẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ wojú bàbá ẹ̀ ká tó wá ṣe dá padà bá rí bá kú èpè fún ẹ jẹ́ kọ́kọ́ wo kò dá ká má wojú bàbá òfò tó bímọ ẹ̀sìn kò dá àbí kò dá ká má wojú bàbá ẹ̀sìn bàbá òfò tó bímọ èpè ojú bàbá ẹ̀ la gbé wáyìí ṣé ẹ rẹ́dì fojú bàbá àbẹ́ rẹ́dì fọ́tò bàbá ẹ̀ tán dà sí wá pọ̀ olórí burúkú àáfà àti bàbá ẹ̀ ṣe láyé bàbá ẹ̀ bàjẹ́ wojú bàbá olórí burúkú ọmọ bàbá oníkókó lójú bí akọ pẹ́pẹ́yẹ ta ló ti rí pẹ́pẹ́yẹ rí ẹ wojú bàbá ẹ̀ ẹ wo lórí burúkú bàbá ṣe rí pé bàbá ẹ̀ ló fi wà burúkú jọ ẹ ti rí ẹ wo kókó ojú bàbá ẹ wo lórí burúkú bàbá bàbá òfò ẹ rí pójú bàbá yìí ti rí ìrìkúrì ẹ wo kókó bàbá oníkókó lójú bí akọ pẹ́pẹ́yẹ olórí burúkú bàbá ẹlẹ́nu lálẹ́ bí ẹsẹ̀ ẹran ẹ wo bàbá òfò bàbá tó ń tìka àwọn ọmọ kéékèèké lóbò bàbá ẹ̀sìn bàbá èpè bàbá òṣì bàbá àjàrà bùkà bàbá ẹ wo bàbá ẹ wo kókó ojú bàbá ẹ wo kókó ojú bàbá ẹ wo kókó olórí burúkú bàbá bàbá òfò bàbá èpè bàbá ẹ̀sìn bàbá tó bímọ tí gbogbo ẹmu èèyàn ẹ wo irú bàbá òṣì wò rí bàbá ẹ wo ti bàbá olórí burúkú ni bàbá yìí Kádíjà wo Hamzatu bàbá ẹ wetí ẹ olórí burúkú ni bàbá ẹ nǹkan tí bàbá ẹ ò ṣe ní glory nìyẹn olórí burúkú bàbá ẹ wo kókó ojú bàbá ẹ bí àkọ́kọ́ guys Instagram ti lọ 101 103 people are wicked ẹ wo bàbá ẹ ó fẹ́ ìyàwó 33 ó kó mẹ́ta sílé ojú abẹ wàá dẹ̀ wà lórí cyberspace wàá dẹ̀ máa dàgbéyàwó àwọn èèyàn rú ẹ wo nǹkan ẹ wo kí ló fọ́ orí bàbá ẹ àwọn bàbá ọlọ́nkan tù àwọn àfáà olórí burúkú bàbá ẹ náà fẹ̀ṣẹ̀ bẹ́ lẹ́nu yìí olórí burúkú bàbá ẹ ó ti rí bàbá òṣì tó bí ẹ bàbá ẹ gan òsùn re orí bàbá ẹ ṣe ranjú lẹ̀ orí bàbá ẹ ṣe ranjú lẹ̀ bí okó òdájí olórí burúkú bàbá ẹ bàbá sọfà ìwọ mo sọ fún ẹ ìwọ kẹ kí ló ìwọ sọ pé this is the last one you will do ẹ sí ẹǹdì tí ẹ gan rè lórí ayé ẹǹdì ẹlẹlẹ Mistura Akíntúndé
ó tún jára ayé mọ́ tó máa fi jáde láyé tọmọtọmọ ẹ̀ ẹ̀ǹdì eléyìí tó máa fi jáde láyé èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ Mistura tọmọtọmọ ẹ̀ ẹ̀yin olórí burúkú ẹni òfò ẹ̀yin ẹni òṣì ẹgbẹ́yà àti bàbá yín táyé wọn ti bàjẹ́ àtọwọn ọmọ yín tẹ́tí mọ sáré wọn ẹ gbé wọn síbì kan olórí burúkú wo bàbá ẹ wo kókó ojú bàbá ẹ bí akọ pẹpẹyẹ bàbá olórí burúkú bàbá òfò bàbá àgbànújẹ́ bàbá èpè bàbá àdánù bàbá ẹ̀sìn RIP Kádíjà ó ti bá wọn kúkú gbóná tọmọtọmọ ẹ gbogbo ọmọ tó jáde lára ayé ẹ ti mọ sáré àwọn ọmọ yẹn àwọn àfọ olórí burúkú tó lọ gbé wá gbogbo ọjọ́ máa ṣòfò pọ̀ ayé ẹjọ́ máa ṣòfò pọ̀ tọmọtọmọ yín ni Ìyábọ̀ Òjó gbogbo ìjọ máa ṣòfò pọ̀ ní àti Fọláṣadé Sàríyù gbogbo yín tẹ́ fáwọn èèyàn tọrọ bára tẹ́ ń bàdílé onídìílé jẹ́ ẹjọ́ máa ṣòfò pọ̀ tọmọtọmọ yín wo bàbá òfò bàbá olórí burúkú tó bímọ tí ó yàn ṣé bójú bàbá ẹ̀ rè kí ló mú bàbá ẹ̀ lójú wo olórí burúkú wo ẹ̀ṣẹ̀ náà fi fọ́ bàbá ẹ̀ lójú ńgbà tí bàbá ẹ̀ lọ involve nínú àwọn oníọ̀nkọ́tì ẹ jẹ́ fi hàn ẹ̀yin àwọn ará Instagram ń sá kiri ní ẹ jẹ́ fi ẹ̀yin náà yín gánu sí òṣì ebe ti gbé òkú ìyá tèmi náà sí tàbí tó kú sílé alálàpà ìyá sí ìyá ni ẹ wò gbésí ayé bàbá ẹ wò ẹ̀gbọ́n ẹ̀fọ́ bàbá ẹ̀ lẹ́sẹ̀ lójú ẹ wò kókó ojú bàbá ẹ̀ bí takọ pẹ́pẹ́yẹ ẹ wò bàbá olórí burúkú ẹ wò ẹnu bàbá ẹ̀ bóyá lálẹ́ bí ẹsẹ̀ ẹran ẹ wò etí bàbá bóyá takété bí ṣọ́ọ̀ṣì oko ẹ wò ọrùn kẹ̀kẹ̀rẹ̀ bí oko oníṣẹ́kẹ́ ẹ wò orí bàbá ẹ̀ bí orí màálù Zambia ẹ wò lórí burúkú bàbá òfò bàbá òṣì àwọn bàbá àjàràbùkà bàbá ẹ̀gbọ́n òraṣọ gidi wọ̀ olórí burúkú bàbá ẹ̀ àwọn gíní tó ti pa lọ́rùn àwọn chip gíní ẹ wò olórí burúkú bàbá ẹ̀ sì ń ṣiṣẹ́ tí ń kó bàbá ẹ̀ òraṣọ gidi wọ̀ láì. ó ní ṣoríire Kádíjà Òsénì ọmọ Àbsátù ó ní ṣoríire bàbá ẹ kò ní ṣe oríire tọmọtọmọ ẹ imagine Abbas coming online to use Quran to curse and give up on religion àwọn àfáà tó gbé wá yẹn àwọn àfáà ṣé mo pa àfáà ni bàbá Kádíjà náà Hamzat Hussein ẹ mọ̀ ni àfáà ni àwọn àfáà tó máa ń ṣe ọ̀nkọ́tì tó máa láwọn ríran sí yín kan ka òpó ná ìdí tí gbogbo ọmọ tó jáde lára Hamzat ò ṣe jẹ́yàn nìyẹn olórí burúkú ni bàbá ẹ̀ Kádíjà ó ti kánjú kú tọmọtọmọ ẹ̀ lọ kánjú kẹrù bàbá bẹ́ẹ̀ ní òkòtò ó ní jẹ́ èèyàn Kádíjà ojú abẹ wàá gbókù ọmọ ẹ̀sìn ìyá tó bí á gbé gbogbo ọmọ ẹ̀sìn Kádíjà tún wà tí Ìyábọ̀ Òjó aráre kúrò láyé ni simple question ni mo bí ẹ́ Kádíjà Òsénì simple question is Ìyábọ̀ Òjó destroying people for donation yes or no before you come on this cyberspace kó tó wá sórí social media pé o fẹ́ gbèjà èèyàn àti alukuran àti bible ó ní wádìí ohun gbogbo dájúdájú wádìí èyí tó ń ṣe òdodo ni kò dì mú nǹkan tí Kùránù sọ nǹkan tí bible sọ nìyẹn àbí nǹkan tí Kùránù sọ kọ́ nìyẹn àti Kùránù àti bíbélì ó ní wádìí ohun gbogbo dájúdájú kò di èyí tó ń ṣòdodo mú mami ẹ wà ń speaker o Àfáà Zulu ẹ wà ń speaker o ṣe yọ yín kò ń speaker. bẹ́ẹ̀ ni pé ara ẹ yọ kúrò òdìkẹ̀ pé sí speaker. mo ń gbọ́ yín mà. Kádíjà ọmọ Òsénì àti Òsénì kejì ọkùnrin Azeez Òsénì gbogbo tó bá jáde lára yín tẹkọ̀ dojú lé Lizzy ẹ ṣọ̀fọ̀ ẹ ṣorí burúkú. àṣẹ wa àṣẹ. Kádíjà àṣẹ. ẹ̀mélòó ni mo pè ẹ́. ẹ̀mẹ́ta là ń pòkùn pópó. ṣé o máa ń ganu sí ọkọ ẹgbẹ́ ni ìdápòkùn pópó o máa ń ganu sọ̀rọ̀ lọ́rọ̀ ni o máa ń ganu sọ̀rọ̀ lọ́rọ̀ ayé ẹ bàjẹ́ ayé ẹ polúkúrú muṣu tá a bá fi ẹjọ́ òfin ó dá bó ṣe wá eléyà jẹ́
á jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn yòókù wípé ojú ẹ fọ́ tàbí etí ẹ di ìgbé ní ojúmọ́ kan àtọ lórí burúkú kan tó já arọ tó wà lórí wheelchair lórí. ìyẹn ti wà ní kóòtù already arọ yẹn ti wà ní kóòtù already gbogbo yẹn ti wà ní kóòtù. arọ orí wheelchair tó fọ́ gbúra àbí erin sí orí wheelchair ó máa jókòó síbẹ̀ látàrọ̀ dáadé etí ẹ di ojoojúmọ́ ló máa ṣe ṣọ́ọ̀fù Lizzy Anjorin ojú etí ẹ di ojú ẹ fọ́ àti ìṣòṣèlú tó jẹ́ bọ́sà pọ̀dà ojú ẹ fọ́ etí ẹ di yóò mọ̀ ojoojúmọ́ ló máa ṣe ṣó ló ṣe update fún Lizzy Anjorin. irọ́ mami o èmi o mami ṣe rí gbogbo ìtẹ̀yìn sọ yẹn fracas ni mami mi ò ṣe fracas mami question kan ni mo fẹ́ béèrè mami question kan lèmi fẹ́ béèrè ẹ mọ question tí mo fẹ́ béèrè yẹn Zee I don dey call you mo ń bọ̀ ta ló hàn gì mami okay I'm handing you question kan lèmi fẹ́ béèrè ojú abẹ jáde báyìí kó o dẹ̀ sọ wípé Zee mom sí wà ń bí báyìí ẹ wà ń speaker gbogbo yìí wà ń speaker mami. ẹni sùúrù bóyá kẹ́ drop mọ́mì náà mo fẹ́ gbé bàbá wọlé wọ́n ti wà lé agbára wọ́n fẹ́ bá mi wọn ìpè fún Khadija sí tó ti gbà fà wá. Oya mami ṣe máa dúró a fẹ́ wọn èpè báyìí fún Khadija tó sẹ́ni lórúkọ ẹ̀ orúkọ bàbá ẹ̀ ń jẹ́ Hamzat Ozeni ẹ gbé bàbá kanlẹ̀ ẹ gbé bàbá wọlé. Oya abọ́rúbọyè o. ẹ dúró wọn sí wọlé mo ṣe àdì wọn. Oya. òun mo bá ṣe ń gbà fà wá kó má wọrí wàá rí dán má wọrí fọkànbalẹ̀ ibi lànà bí ti máa padà lẹ́yìn ẹ̀. àti pàṣẹ bóríṣà bá mi ṣe ti wà ní agbára ẹ̀wọ̀ wà lórí láì ṣàkóso. abọ́rúbọyè o. Khadija Oseni bàbá ẹ̀ ń jẹ́ Hamzat Oseni nǹkan tó ṣe ni wípé ó dá sọ̀rọ̀ tí ò mọ̀ àbọ̀rọ̀ tó mọ̀ ń ṣe ńṣe ni wọ́n bàyàn lórúkọ jẹ́ gba owó ńṣe ni wọ́n ń pa àwọn èèyàn fi gba donation wọ́n kóra wọn jọ wọ́n kó bíríkótó wọ́n ń pa irọ́ ńláńlá wọ́n ń pa àwọn èèyàn fi gba donation bàbá àdàbí làwa wá gbé wá pé Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríyù ṣé òtítọ́ ni wọ́n gbé wá àbí irọ́ ni wọ́n pa tó bá jẹ́ wípé irọ́ ni Ìyábọ̀ Òjó pa tó bá jẹ́ pé irọ́ ni Fọláṣadé Sàríyù pa àti Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríyù àti Khadijat Oseni nítorí wípé lódidi lólúgbó fìgbín tọrẹ lódidi lólúgbó falábàáhùn tọrẹ nírèwérèwé lọ́jọ́ ń yọ nírèwérèwé kí gbogbo wọn àti Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríyù àti Khadijat Oseni o kí wọ́n gbé gbogbo ọmọ wọn sin nírèwérèwé àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọlá gbé wá àdàbí la gbé wá olúwa rẹ̀ àbọrúbọyè o. Mo kọ́ tó tẹ́lẹ̀ ẹ fọ́ọ̀dù àwọn orúkọ yẹn sí mi ní WhatsApp. ẹ ṣé bàbá. ẹ má jẹ́ ká mi lásán wọn jẹ́ kí mi wọlé agbára fún wọn. ẹ ṣé bàbá ẹ ṣé. máa ṣe fídíò rẹ̀ fún yín sínsìn. ẹ ṣé ẹ bá wa yọ wọn ẹ ṣé o. ṣe é rí pé àwọn náà kọ́kọ́ lọ gbé àfáà wá ẹ bá wa yọ. yeyeyeye Fọláṣadé Sàríyù ọmọ kíkẹ́ lọmọ ọmọlálùdé òpin ẹlẹ́lẹ́yìí ìwà àti Ìyábọ̀ Òjó inú ìwà kẹ́ ẹ máa bá tèèyàn jẹ́ fi gba donation òpin yín rè junction lẹ́dẹ̀ yìí ibi tá à ń lọ gan ládé yìí. Khadijat Oseni ewé ojú omi ò kí ń nísinmi o ìran ìròmìrómì ò kí ń nísinmi abọ̀dé lọ́mọ rí odó gbà tó fi nà yí ẹ̀ pa Khadijat Oseni àwọn ọmọ ẹ ló máa ṣekú pa ẹ́ Khadijat Oseni ìyá tó bí ẹ lọ́mọ gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ló máa ṣekú pàyà ẹ̀ ìran ọmọ ká a máa ṣekú pàyà ẹ̀ Khadijat Oseni àwọn ọmọ tó tara ẹ̀ jáde ló máa ṣekú pa ẹ́ nírèwèrèwé wọn tó dẹ̀ máa fọjọ́ ọlọ́jọ́ lájẹ ikú nǹkan kan lèmi gbé wá bí ẹjọ́ lẹ fẹ́ rorò kí lẹ fẹ́ tà ṣé òtítọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríyù gbé wá fi gba donation
Yes or no? Is a question. Ó ti yé gbogbo ọ̀rọ̀ tó sọ èmi ò bá yín ṣe fracasi ó dìgbà tó bá kọ́kọ́ rẹ̀. You don't understand? Ìwọ ti kú, ó ti dewúrẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ ó dàgùn tó jẹmọ̀jẹmọ̀, ó dà láàmú tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri. Kadijat Oseni, ọmọ bíbí inú Hamzat Oseni, ó ti dewúrẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ ó dàgùn tó jẹmọ̀jẹmọ̀, ó dà láàmú tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri. Eni máa mú, ọ̀la máa mú, lẹ́sẹ̀ báyìí ló fi ń pèkúrò ojú ọ̀nà. Òun lọ̀rọ̀ gbogbo ẹ̀yin blackmailers. Ẹ lè rémi mú mo dòkìtì ọ̀gán. Ìran yínmíyínmí yín ó ti fàyà gbé èpè àti ègún látẹni lọ. Ògún ló máa pa ẹ́ Kadija. Ògún lákàyè ọ̀ṣìrín malẹ̀. Olómi lè fẹ̀jẹ̀wẹ̀. Òláṣọ́ lè fi mọ̀kímọ̀ bora. Ló máa fẹ̀jẹ̀wọ̀ Kadijat Oseni àtàwọn ọmọ ẹ̀ àti Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ ẹ̀ àti Fọláṣadé Sàríù àtàwọn ọmọ ẹ̀. Ògún lákàyè ló máa fẹ̀jẹ̀ yín wẹ̀. Afẹ́ràn yín yíyẹ̀pẹ̀. Afẹ́ràn yín ráre àdàbí tó bá jẹ́ pé òtítọ́ lẹ gbé wá sórí cyberspace yìí. Àdàbí o lèmi gbé wá. Àdàbí lèmi gbé wá. Gbogbo gbọ́là fà wá ó gbé ó bá gbẹ́lẹ́bọ wá. Àdàbí jà ó jẹ́ àdàbí làwa gbé wá. Kadijat Oseni ọmọ bíbí inú Hamzat Oseni ó ti tẹ̀sẹ̀ òsì bẹnu ó ti taṣọ àgbàmọ́lẹ̀ àgbà òtún dáríjì mọ́ látẹni lọ. Ògún láká yá fi ẹran yíyẹ̀pẹ̀ tọmọtọmọ ẹ̀. Ìyá tó bí ẹ lọ́mọ kó tó jáde láyé àmọ́ sáré gbogbo ọmọ tó jáde lára ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó ti yé Kadijat question kan sórí gbogbo ẹjọ́ tẹ́ fẹ́ rò yẹn lórí TikTok yẹn yóò kàn mí. Question is Ìyábọ̀ Òjó telling the truth, is Fọláṣadé telling the truth? Fọláṣadé Sàríù tó bá fi lè jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá, tó bá fi lè jẹ́ irọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá, tó bá jẹ́ pé irọ́ ni Fọláṣadé Sàríù gbé wá, ó gbọ́ mi. Kadijat ọmọ Oseni ẹ̀mẹ́ta là ń pòkún pópó. Ó jára ayé mọ́ látẹni lọ tọmọtọmọ ẹ̀. Ó jára ayé mọ́ látẹni lọ. Ó tún lálàáfíà mọ́ látẹni lọ. Àìsàn tẹ́mi owó ò gbé, àìsàn tí ò gbóògùn kó lọ jókòó sínú ìṣẹ̀dá ìwọ Kadijat Oseni tọmọtọmọ ẹ̀ látẹni lọ. Àìsàn tí ò gbóògùn kó lọ jókòó sínú ìṣẹ̀dá Ìyábọ̀ Òjó tọmọtọmọ ẹ̀. Àìsàn tí ò gbóògùn kó lọ jókòó sínú ìṣẹ̀dá Fọláṣadé Sàríù pẹ̀lú gbogbo ọmọ ẹ̀. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríù gbé wá. Àdàbí jẹ́ òjé pé. Àdàbí la gbé wá. You don't understand? Èmi ò bá yín rojọ́. Enough is enough. Ó ti yé. Using me for donation for the past 4-5 years. Kò tún wá ń ṣe èmi nìkan. Ìyábọ̀ Òjó ti graduate lọ sírú kéèsì Mohbad. Graduate lọ sírú kéèsì Naira Marley, Sam Larry. No, Ìyábọ̀ Òjó need to be stopped. Ìyábọ̀ Òjó wàá fi ẹ̀mí àwọn ọmọ ẹ wàá fi dí kòtò ikú fún èmi Lizzy Anjorin tọmọtọmọ ẹ. Ìyábọ̀ Òjó wàá fi ẹ̀mí ẹ àtẹ̀mí àwọn ọmọ ẹ wàá fi dí kòtò ikú fún èmi Lizzy Anjorin. Bẹ́ẹ̀ ni mo sọ fún Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni wọ Ìyábọ̀ Òjó gbé wá tó wá fi ń gba donations. Àdàbí jẹ́ òjé pé. Bẹ́ẹ̀ ni mo sọ. Ó gbé fún polóhun ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Kadija jáde síta wá búra wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríù gbé jáde wá fi Lizzy gba donation jáde kó wá sọ. Jáde Kadija Oseni kó wá búra wípé òótọ́ ni Ìyábọ̀ Òjó sọ lórí ọ̀rọ̀ Naira Marley. Jáde kó wá sọ. Jáde. Gbogbo lọ gbà fà wá, ó bá lẹ gbẹ́lẹ́bọ wá, ó bá lọ kò sí ẹni tẹ́ mórúkọ ẹ̀ lọ́lé babaláwo tó Lizzy. Kò ṣe Sọjí tó lọ print photo àwọn ọmọ Fọlá àtọmọ Ìyábọ̀ Òjó tó gbé lọ bẹ̀rẹ̀ ground. Èpè wo lẹ fẹ́ ṣe tó fẹ́ move mi mọ́. Gbogbo bẹ ṣe ń cyber stalk mi ṣe ṣàdúrà fún àwọn ara yín. Ṣùgbọ́n mi ń lo kádàrá yín torí mo morúkọ té pè ń jẹ́. Kadija ìwà àtolórí burúkú àwọn àfà tó máa mọ sàrí ọmọ wọn tó lọ gbé wá. Àdàbí lèmi gbé wá. Ìwọ náà jáde Kadija sọ fún Ìyábọ̀ Òjó kó jáde kó wá bú Àdàbí pé Àdàbí tẹ́ pé rọ́ọ̀lù òun àti Fọlá pamọ́ Lizzy Anjorin. Àdàbí ni mo sọ. Àdàbí tó pé ìwọ Kadija òtítọ́ ni wọ àti Ìyábọ̀ Òjó
àti Fọláṣadé Sàríù tó pé òtítọ́ lẹ wá gbé wá síbí àmọ́ tó bá jẹ́ pé rọ́ ni ẹ̀mí ẹ̀fọn ò kí ń gùn Kádíjà Tòsénì ẹ̀mí gbogbo ọmọ tó jáde láre ò ní gùn Ìyábọ̀ Òjó Fọláṣadé Sàríù ẹ̀mí gbogbo ọmọ yín ò ní gùn ẹ máa fọjọ́ ọlọ́jọ́ kánjú kú tọmọtọmọ yín ni tẹ́ ẹ máa rè wàlẹ̀ àṣà tẹ́ ẹ máa rí jẹ́ ògún ilé ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòkà kò sí nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé lórí ẹ̀ kò ní yọrí sí rere ọkùnrin ló bẹ̀rẹ̀ dòwò pọ̀ ní Ìyábọ̀ Òjó afẹ̀mí ẹ̀kọ́ tọmọtọmọ ẹ̀ àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa Lizzy Anjorin. One thing I hate about these cyberspace is stop lying against successful people to promote the lazy ones. Stop killing the successful ones in Yoruba society. This is our heritage. This is all we got. Lọ́jọ́ kìíní àná tẹ́ lọ ọ̀nà àlùkọ́rọ́ yìí tẹ́ gbogbo ẹ̀ papọ̀ tẹ́ ń parọ́ èèyàn kan ló búlì Mohbad àtijọ́ tí Mohbad ti kúrò láyé àfolórí burúkú ẹ̀dá ló máa ní pé òun ò rí pé kíní yẹn affect àwọn ọmọ tó ń kọrin àwọn ọmọ Yorùbá tó ń kọrin. You don't understand? Èmi wá bẹ́ẹ̀ ni Kádíjà Òsénì ọmọ Hamzat Òsénì tó bá fi lè jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọláṣadé pa wàá mọ ìnira wàá rí òkò wájà tọmọtọmọ wàá mọ sàárè gbogbo ọmọ ẹ Kádíjà Òsénì àti wọ́ àti gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà Ìyábọ̀ Òjó àti ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó ń gbèjà àti Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ ẹ gbogbo yín lẹ máa fọjọ́ ọlọ́jọ́ kú ní rèwerèwe àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọlá gbé wá. This is over 4, 5 years, 6 years. Ìwọ kí lorúkọ ẹ̀ Kádíjà Òsénì wọ́n ní wọ́n wá sọ wípé kémi fọkọ tèmi sílẹ̀ mo tiẹ̀ láìkí bẹ́ẹ̀ ṣe máa kó bára yín orí pé ọ̀tọ̀ ní àǹgù tí mo dúró sí orí pé ọ̀tọ̀ ní àǹgù tó dúró sí Kádíjà wàá rí pé gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọ̀rọ̀ tí èpè Lizzy máa fi jà ẹ́ tọmọtọmọ ẹ tó máa fi jà Ìyábọ̀ Òjó tọmọtọmọ ẹ orí pé ọ̀rọ̀ ẹ ló tún sọ ọ̀rọ̀ tó ń sọ lẹ́ni èdì ló ń dì ẹ́ èdì ló mú ẹ Lizzy Anjorin ti ju súpì ó ti sọ títí ẹ wípé ìwọ Kádíjà jáde wá bú àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá àti Fọláṣadé Sàríù ó ti yé èmi ò ṣe bàbá Ìjẹ̀ṣà èmi ò ṣe Naira Marley àbí Sam Larry èmi ò ṣe bàbá Sùwé ó ti yé Kádíjà Òsénì ẹ̀ǹdì ẹ̀ lélẹ́yìí ẹ̀ǹdì ẹ̀hún lélẹ́yìí ẹ̀ǹdì ẹ̀ lélẹ́yìí máa jẹ́ kó mọ̀ póminú kọ́ọ̀pù ó lè gbéyàn lọ àwọn tó nífọ̀n tó lè kọ́nà ní Nàìjíríà tó dá sọ̀rọ̀ Ìyábọ̀ àti Fọlá lánàá lọ bèrè ibi tó wà lẹ́nu àwọn tó nífọ̀n tó lè kọ́nà tí wọ́n dá sọ̀rọ̀ Ìyábọ̀ lọ bèrè ohun tó ṣẹlẹ̀ lọ bèrè máa jẹ́ kó yí ẹ wípé gbogbo ọ̀rọ̀ kan là ń dá sí ó ti yé oya mò ń gbọ́ ẹ fún wa jẹ. wàhálà ìtorí wọn ti bá wọn wáyà o orí àwọn òṣà mi ṣe jẹun tán ni ẹ̀rọ pé kí n ṣe fún yẹn lóúnjẹ tán ìpínṣẹ́ tí yẹn bá rẹ̀ pé yóò jẹ ifo mo tó ṣe fún òṣà mi tán. ó sọ wípé ẹnu pọ̀ kò sí problem no problem ó mọ̀ wípé afọ́jú lọ́pọ̀lọpọ̀ yín ó dijọ́ tó bá jókòó pẹ́ ni tó ń wá fún ó ti lò ẹ́ ó dijọ́ tó bá mọ̀ ó mọ̀ pé mi nídìí yín èmi nídìí yín èmi ní ẹ wá fẹ́ mi èmi nídìí yín èwo nu yín ló jáde fún mi látorí Ìyábọ̀ Òjó lórí gbogbo yín èwo ló ní lárí nínú gbogbo yín àbí kámẹ́rà tí Ìyábọ̀ Òjó ń gbé kiri tó fi ń fèkì fún yín n tó wà lẹ́yìn ẹ̀fà gègé lọ ẹ sọ fún Ìyábọ̀ kó lọ sanwó rẹ́ǹtì ẹ̀ ay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 a a ní wípé Kádíjà ò ní èpè ní ẹnu jẹ́ kí n ṣàlàyé fún ẹ lẹ́ni àwọn tó gbọ́dọ̀ bẹ̀rù
tí wọ́n gbọ́dọ̀ ṣépè fún ẹ gbọ́ mi dáadáa ṣoríro àwọn olórí burúkú kò tí sẹ́ni tó ṣépè tó Sọjí àti Dọ̀kásì ń bí lọ bèrè ohun tó gbẹ̀yìn wọn lọ bèrè irú Kádíjà yẹn wẹ́ èmi lèmi ò gbọ́dọ̀ ṣépè fún yín téèyàn bá ti ń gẹ̀gùn fún ẹ tó ń pe àdàbí gbé bàjẹ́ kó sá tó o bá ti ní ẹ̀rí tó lè fi dúró ó ti yẹ Ọlámipọ̀ sí Peter agẹ́ẹ̀tì justice ẹ̀yin lẹ ò fura ṣé orí gbogbo èyí tá à ń ṣe yìí ó ti yẹ ọmọ tó ń pa mí lẹ́rìn Kádíjà Òsénì yọ egọ́nà ó ní tó ń pè mí lẹ́rìn fún ẹ̀ ó ní ìkọ̀wó àwọn tó mọ Ògún ṣe ní Nàìjíríà tó mọ Ògún ṣe tó dá sí kéèsì Ìyábọ̀ àti Fọlá béèrè pé boná wà lọ béèrè ọlọ́mọ jẹrẹ rẹ lẹ́rù ọlọ́mọ yẹ kí n kọlẹ̀ tó jù mí lọ Kádíjà ó ti kọlẹ̀ ní tó jù ẹ lọ ó ti rọ ẹrù ẹlẹ́rù question kan ni mò ń bí ẹ gbogbo èpè tó ń ṣe yẹn àdàbí làwa nídìí ìwọ kò sọ pé gbogbo èpè tí wọ́n Kádíjà ń ṣe yìí o àtàwọn olórí burúkú àfáà tó máa délé bá kú òjijì tó gbé wá wípé àdàbí tó bá jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọlá pamọ́ Lizzy Anjorin ó mọ nǹkan kan Kádíjà lọ bèrè mi ìyá ẹ kò mọ nǹkan kan ẹdìyẹ ẹ kò mà ṣá ìyá ẹ ọmọ òròmọ ẹdìyẹ ni wà tí ìyá ẹ mà ṣá èmi máa rẹ́rìn báyìí ni torí ẹ̀rín ti tèmi yé mi ta ló ń kọ́ sí ṣé Kádíjà Òsénì ọmọ bàbá oníkókó lójú bí akọ pẹ́pẹ́yẹ táyé bàbá ẹ̀ ti bàjẹ́ èyí tádúré ò gbà let me tell you something don't be afraid pé anybody fẹ́ ṣépè fún ẹ tó o bá ti ṣẹ̀ wọ́n sórí àwọn tó ṣaburú sí ẹ ní kí wọ́n pe àdàbí fún sórí àdàbí ó wúwo gan àdàbí ó wúwo gan kí ni mo sọ fún ẹ àdàbí ó ṣe kí ni mo sọ fún ẹ àdàbí ṣe kí ni ó wúwo gan láti ẹni yìí lọ Kádíjà ò tún jára ayé mọ́ ó máa mọ̀ ọ́ lára kò tún jẹ́ ara ayé mọ́ láti ẹni yìí lọ question kan ni mo bi Kádíjà jáde síta ìwọ Kádíjà sọ wípé gbogbo ohun tó sọ gbogbo èpè tó ṣẹ́ àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọláṣadé ń sọ ìwọ fi yẹn ṣàdàbí no be say nothing wọ́n jọ ń ṣe kinní yẹn ni wọ́n jọ ń gba donation yẹn ni this is what Ìyábọ̀ Òjó does for a living they destroy innocent hardworking people and you see this my point tí mo mú jáde this point is very very touching you don't understand bringing down successful people that employs people that employ people in the society bringing them down for donation that is what Ìyábọ̀ Òjó has been doing so irú Kádíjà wọ́n jọ ń ṣe ni ẹ bèrè lọ́wọ́ Kádíjà wípé ọ̀rọ̀ ìyá ẹ̀ tó ti ṣòfò ẹ̀mí kò pa lẹ́kún ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ tó ti ṣòfò ẹ̀mí kò pa lẹ́kún ó ṣe jẹ́ tẹ́ ẹ bá ń dáwó ni Kádíjà máa ń sunkún have you ever asked yourself ṣé mo purọ́ Kádíjà máa ń sunkún ni tẹ́ ẹ bá ń dáwó Ìyábọ̀ Òjó máa ń wọnú Bible lọ tẹ́ ẹ bá ń dáwó why destroying families because of donations? She said she did not mention my name. Okay. Àdàbí náà la gbé wá. A ní Ìyábọ̀ Òjó tí Kádíjà ń gbèjà, Kádíjà Òsénì. Tó bá jẹ́ wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọlá gbé wá, Kádíjà free. Àmọ́ tó bá jẹ́ wípé irọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọlá ń pa àti Ìyábọ̀ Òjó àti Fọlá àti Kádíjà Òsénì gbogbo wọn ló máa mọ sàárì ọmọ wọn. Ibi tèmi dúró sí nìyẹn. Ọkùnrin ló ń gbèjà Ìyábọ̀ Òjó ni o. Obìnrin ló ń gbèjà Ìyábọ̀ Òjó ni o. Ọmọdé ló ń gbèjà Ìyábọ̀ Òjó ni o. Àgbàlagbà ló ń gbèjà Ìyábọ̀ Òjó ni o. Tó bá ti jẹ́ wípé irọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríù gbé wá lórí ọ̀rọ̀ Lizzy láti gba donation
tó bá bí gbọmọ wọn mọ sàárè àwọn ọmọ wọn ibi tí mo dúró sí nìyẹn. Ibi tèmi dúró sí nìyẹn. Táwọn abẹ́rẹ́ ti ń pe Àdàbí àwọn òun pariwo jù. Táwa ti bá ti ń padà bí àwọn òun pariwo jù. Kádíjà ojú abẹ tó bá bí gbọmọ wa mọ sàárè wọn. Àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó sọ. Àdàbí tó wáyé pé òtítọ́ ni Fọlá gbé wá lórí ọ̀rọ̀ Lizzy. Àdàbí tó bá wáyé pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó sọ lórí ọ̀rọ̀ Naira Marley. Àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni Kádíjà Tòsénì tó bá bí gbọmọ wa mọ sàárè wọn. Gbogbo ìṣẹ̀dá tó ń support Ìyábọ̀ Òjó láti máa da Nàìjíríà rú, láti máa bà yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́, bẹ́ẹ̀ bá bí gbọmọ ẹ mọ sàárè gbogbo àwọn ọmọ yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àdàbí jẹ́ òjé pé Àdàbí jẹ́ òjé pé èmi ò sọ̀rọ̀ ṣọ́ọ̀bù, èmi ò sọ̀rọ̀ bóyá ṣọ́ọ̀bù. Nǹkan tẹ́mi sọ ni pé Àdàbí ṣe bí Ìyábọ̀ Òjó ló ń gbèjà. Yá play àwọn fídíò ẹ̀ kó gbọ́. Ìyábọ̀ Òjó ló ń gbèjà àbí ó sì wàhálà. Ìyábọ̀ Òjó ló ń gbèjà náà àbí ìwọ ò ní ṣerú ẹ̀ mọ́. Olórí burúkú ọmọ yóò fò, ọmọ ìyá àjàràbùkà, ọmọ ìyá ẹ̀sìn, ọmọ ìyá èpè, olórí burúkú ọmọ ìyá òfò, àwọn ìyá màdókókú. Ẹ wò gbé sí ayé ìyá ẹ̀, ìyá tó lọ gbálà fáwárè. Ẹ wò àwọn olórí burúkú ìyá òfò, àwọn ìyá títí wọ́n ti ta, àwọn ìyá títí wọ́n ti bàjẹ́, àwọn ìyá èpè, àwọn ìyá ẹ̀sìn, àwọn ìyá sábárúmọ́, àwọn olórí burúkú ìyá, àwọn ìyá tó ti sìnkú ọmọ wọn. Àwọn ìyá tó ti sìnkú ọmọ wọn, wo lórí burúkú ẹ wọlé tó ti jáde. Wàá wá jókòó sórí social media, wàá máa bàdílé onídìílé jẹ́. You don't understand? Mo ń bọ̀, mi ti dé, mi ti ṣe show fún ẹ. Àti Amira o, àti Lily ọmọ ẹ, àti Mohammed wàá mọ sàárè wọn. Gbogbo ọmọ tó ti fún ẹ jáde, Kádíjà Tòsénì, gbogbo wọn ló máa mọ sàárè wọn. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó tó ló ń gbèjà, Àdàbí tó pé òtítọ́ ló gbé wá ló kù. Àmọ́ tó pé irọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá, Ìyábọ̀ Òjó ń ba tèèyàn jọ fún donation ni. Bó bá bí gbọmọ Kádíjà Tòsénì wá mọ sàárè wọn. Bẹ́ẹ̀ ni mo ń sọ. O mọ kankan, gbogbo ohun tí mo necessary, gbogbo ohun tí mo need láti fi ṣe dá padà tó gbóná fún ẹ lóru èní ló ti wà lọ́wọ́ mi. Fọ́tò yẹ wà ńbí, fọ́tò bàbá ẹ wà ńbí, fọ́tò àwọn ọmọ ẹ wà ńbí. Má ṣe dá padà fún wa ti Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríyù. Ìyẹn lórí burúkú yìí. Láàrin èmi àti iṣẹ́ nǹkan gidi ni Ìyábọ̀ Òjó ń ṣe ni. Ṣé nǹkan gidi ni Ìyábọ̀? Olórí burúkú ìyá ẹ̀sìn tí yẹ ń ṣe kiri nìyẹn. Ẹ̀sìn tí yẹ ń ṣe nìyẹn yóò fò. Ìyá tó máa mọ sàárè ọmọ ẹ̀. Ṣé nǹkan gidi ṣó lè jẹ́ ilẹ̀ bí Naira Marley lọ́mọ? Gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe fáwọn èèyàn. Ta ló gbàdúrà ẹ̀ nínú yín fọ́mọ ẹ̀? Ìyábọ̀ Òjó tó máa mọ sàárè gbogbo ọmọ ẹ̀. Àdàbí tápò títọ́ ló gbé wá ló kù. Yẹbẹ́rẹ́ wọn aláfọ́ olórí burúkú tó ń gbé wá. Ìyá òfò, ìyá òṣì, ìyá bímọ máa yàn. Ìbá jẹ́ pé ìyá olórí burúkú ìyá tó bí Kádíjà, ìbá yẹ kó ní olú ọmọ ni. Agbálàfà wà. Olórí burúkú ìyá òfò kò gbálàfà lórí íńtánẹ́ẹ̀tì. Kí Kádíjà lè jẹyàn, olórí burúkú Kádíjà ajíwíìgì. Kádíjà tó ti fòbò bà gbogbo àgbáyé jẹ́. Kádíjà ọlọ́mọ méje, bàbá méje. Ọmọ ọdún mélòó ni Kádíjà tó ti bímọ méje tán ti ṣánkú lójú ẹ̀. Wọ́n ń pe wèrè oníwèrè ní, ó ń fa pé wúrẹ́ jiyán, ó ń fa ìtàn àgùntàn jọkà. Ṣé oore ni Ìyábọ̀ Òjó ń ṣe? Nígbà election ó dá wàhálà lẹ́tàn, ó dá ogun ẹ̀rú tán. A wá bọ́ láti inú ṣé oore ni Ìyábọ̀ Òjó ń ṣe? Mò ń béèrè. Olórí burúkú ọmọ òfò, ọmọ ìbànújẹ́, kò mójú kò mọ́ra bí olóko ńlá. Ó ti sin bàbá Ìjẹ̀ṣà ṣe débi tó ń sìn ló ti ṣojú fúrú.
ti sin bàbá Ìjẹ̀ṣà débi tó ń sin ó ti ṣojú fúrú. Ibi la wà tó ń sọ wípé Naira Marley o ó fún àwọn ọmọ ní drugs. Ẹ fún mi ní oore tí Ìyábọ̀ Òjó ń ṣe sí society. Ọmọ yín ò ṣàgbà fún káṣọ wálé. Ṣó dìgbà tí irú olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀. Ó dìgbà tó bá kọ lẹ́tà sí Syria tó kógun wọ Nàìjíríà. Kẹ́ tó mọ̀ pé olórí burúkú ẹ̀dá ní Ìyábọ̀ Òjó nínú society. Bí eré ó bà tẹ ilé jẹ́, ó bà tọ̀hún jẹ́. Ṣé Ìyábọ̀ Òjó nìkan ló wà láyé? A dẹ̀ sọ fún ẹ̀yin tẹ́ ń gbèjà Ìyábọ̀ Òjó sìn wípé ẹ jáde kẹ́ ẹ ti ẹ̀ búra pé òtítọ́ ní Ìyábọ̀ Òjó sọ lórí ọ̀rọ̀ Naira Marley. Tí Naira Marley ti bá wá jìnà jù kí ẹ jáde pé àdàbí tí ò bá kí ń ṣòtítọ́ ní Ìyábọ̀ Òjó sọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin. Ẹ lè jáde. Bẹ́ẹ̀mi ni mi ní rest of mind. Ó yọ lórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀. Àdàbí tápò títọ́ ló gbé wá ni ò ní rest of mind. Bóyá mi tí mi ò sanwó lé mọ́ àbóhun tó ń rẹ́ǹtì tó jẹ gbèsè lé àáwo ẹni tí ò ní rest of mind. Ẹ bá mi sọ fún Zee Mama ṣé kò bá wa ṣàdmí mọ́ ni. Question kan mo béèrè. Kò sí bàbá lákù ìkankan nínú yín tó lè stop mi fọ́rọ̀ kéèsì Ìyábọ̀ Òjó. Kò sí ìkan nínú yín ẹ lè distract mi. Ojú abẹ́ ìwọ ni final straw lórí kéèsì Ìyábọ̀ Òjó. Ìwọ ni final straw. Àwọn òbí ẹ wò ó wọ́n mọ sàárì ẹ. Zee your speaker. Okay. Okay. Tani ẹ gbúrò gbọ́ dọ́kúmẹ́ǹtì kóòtù ti wà lọ́wọ́ mi. Ẹ gbúrò Zee mò ń gbọ́. Mò ń gbọ́. Èmi náà ti pè wọ́n lé. Èmi náà ti pè wọ́n lé. Ìwọ kẹ̀. You may kiss the bride. Ṣé bẹ́ẹ̀ ti gbá láàfáà wá? Àwọn àfáà olórí burúkú. Àwọn àfáà òfò. Àwọn àfáà ẹlẹ́pọ̀n rúnrún jẹ. Àwọn àfáà òṣì. Àwọn àfáà olórí burúkú. Tí Kádíjà lọ gbé wá àtìyá ẹ̀ tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀. Ó dà oore kí ni Ìyábọ̀ Òjó ṣe fún wa Nàìjíríà? Ẹ gbà wá lọ́wọ́ Ìyábọ̀ Òjó. Ó ti bá yé gbogbo èèyàn jẹ́ tán ẹ gbà wá. Irọ́ ni Ìyábọ̀ Òjó ń pa máwọn èèyàn gba donation. Ẹ gbà wá.